Ọlálékan dé togun-togun, mo dé tìjàtìjà, Ọlálékan tún dé torótoró. Mo dé tipátipá, Ọlálékan alágídí tí sọkò lórí kunkun. Ìkòyí dé o, áńkọ́ọ̀fù tí kápọ̀ ọmọ aláìgbọ́ràn. Èmi Ọlálékan àlùjànnú akéwì ọkọ̀ àwọn òṣèlú tó dé. Ẹni wọ́n ń kọmi inú rẹ̀ tí ò kọmi inú wọn, ọ̀fẹ́rẹ̀ǹgẹ̀ bí iná, ikú bàbá oorun. Ó tún dé o, asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ má lè mí fín, awo erin tún dé tí dààmú sọnà. Gbogbo búmi, gbogbo asọ̀rọ̀ mi lẹ́yìn yóò bà yá wọn. Àdángólótó yín, àdángẹlẹ́tẹ̀ ọ̀tẹ̀. Kálà ó bínú ẹni tí ò fẹ́ràn afagadabẹ́rí oníjẹ̀ǹbẹ̀lẹ̀. Gbogbo ẹni tí bínú Ọlálékan kí wọ́n máa bugi jẹ. Gbogbo asọ̀tá olódodo, ìwé mímọ́ ní gbogbo wọn láàrì mọ́lẹ̀. Ọlálékan mo tó dé, mò ń lọ sójú ogun ìjọ ọmọ Yorùbá nation. Ẹni tó bá láyà kó bá mi ká lọ. Mo fẹ́ nẹ ẹrọ̀fọ̀ ní pọ̀pá. Ẹni tó bá ta bá ò gbọ́dọ̀ gbé kan gbọ́dọ̀ sọ̀rọ̀. Ọlálékan mo dé, àpátálẹ̀ olóko dá sí. Akirikúrelé oníwòǹwò, adigbọ́nà ń kú polówó okú tantantan, ọkùnrin jìnnìjìnnì tí mú ni bí òtútù. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, wọ́n lé gbowó lọ́wọ́ àwọn olóṣèlú lẹ́sẹ̀ ń tàràn ọmọ Yorùbá. Èmi Ọlálékan wá bẹ̀rẹ̀ sí ní bọ́ àwọn olóṣèlú pé kí ló dé tí ń fọba aládé tí wá wọlé ẹlẹ̀. Mo gbèjẹ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá títí. Mo ní kí ló dé tíjọba ń yẹpẹrẹ kábíyèsí àwọn ọmọ aládé gbogbo. Ẹ̀yin aládé wa nílẹ̀ Yorùbá, ẹ gbọ́ báwo lọ̀rọ̀ ń ṣe jẹ́, ẹ fún wa lálàyé ọ̀rọ̀. Àwọn òṣèlú gbowó fún yín pé kẹ́ ẹ kọtí ikú sọ́rọ̀ òmìnira Yorùbá. Ẹ sì gbowó lọ́wọ́ wọn, bẹ́ẹ̀ ẹ ò sì dá sọ̀rọ̀ ọmọ Yorùbá nation mọ́. Tó bá wá sí pọ́ mọ̀lú kan ló bá ṣe irú ẹjọ́ wo lẹ̀ bá dá. Ẹ̀yin aládé wa, ọjọ́ mi lójú pé yàtọ̀ sáwọn ìjọba olólùkúrú musu. Ẹ fún mi ní contract, mo fẹ́ gba contract. Ìlọ́jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín ọ̀dọ́ba ayẹyẹ lọ́wọ́ àwọn wèrè òṣèlú aláìlérò. Àwọn òṣèlú lọ́yẹ kọ́ wọ́n máa wárí fọ́ba aládé. Kìí sẹ́yìn aládé wa lọ́yẹ kẹ́ lọ́ máa forí balẹ̀ fáwọn òṣèlú, kí ló dé? Ọjọ́ wo lẹ ráwọn ọba Haúsá kí wọ́n máa ṣe fúléńjé kí wọ́n máa gbọ̀n lẹ́yìn wọn kiri? Àbọ̀dọ̀ba Yíbò mélòó tí ń lọ sẹ́nu ọ̀nà àwọn òṣèlú ìkà? A ṣe ẹ̀dúpẹ́, ọba Olúwo ti sọ ibi tó ń lọ. Ìyẹn lórí ọ̀rọ̀ Yorùbá nation. Bó ṣe ẹ̀jẹ̀ pérò tí wọ́n ná èkún tó. Torí bá kíkanjú ogun bá fẹ́ fọ́jú yóò fọ́ pátápátá ni. Ojú àfọ̀nfọ̀ tán ń kọ́ ìjà ní dálẹ̀. Ọba Olúwo wọ́n láwọn ń dúró de kí wọ́n dìbò ààrẹ òṣèlú tán. Tí wọn bá wá dágbára padà sílẹ̀ Yorùbá. Ìgbà yẹn lọ̀rọ̀ Yorùbá nation tó wá di táwọn gbà ní tọwọ́ tẹsẹ̀. Ọba Olúwo sọ wá yẹ kó dìgbà yẹn kẹ́ ẹ tó ṣe bó lórí tí ń ṣe ni. Bẹ́ẹ̀ bá ní ẹdúró dàsìkò ọ̀hún kẹ́ ẹ tó jíṣẹ́ ọmọ aládé, ọmọ yẹn lè ti rin ìhòòhò wọjà. Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá. Ìgbà tí bàbá rí wípé oko ẹrú ọlọ́jọ́ gbọ́rọ̀ ni làwọn òṣèlú kọ́mọ Yorùbá rẹ̀ ni bàbá bá ṣẹ́rí wálé. Wọ́n ní bọ́ bá fẹ́ dogun kó dogun, àwọn ṣetán àjọ jìjàǹgbara òmìnira ọmọ aládé ni. Wọ́n ló níṣẹ́ ikú Fúlàní tí ń pọ̀ ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́, Yorùbá nation ló lè ká gbogbo ẹ̀ nílẹ̀. Ariwo ta ti ń pa láti gbà ń rèé o. Wípé inú ogun táwọn ọmọ Fúlàní ń dá nílẹ̀ Yorùbá kó tó di pé yóò kẹ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní búrẹ́kẹ́. Ṣebí ní Sunday Igboho ṣàṣe pé náà wojú wọn nígbà òun kó tó di pé wọ́n fi bí sọ́mọ Adéyẹmọ. Mo sì mọ̀ pọ́mọ Yorùbá ní bẹ nídìí ọ̀tí ọ̀hún tí wọ́n fi lọ balẹ̀ rẹ̀ jẹ́ nìbàdàn. Bó bá ṣe pé bí Igboho ṣàṣe jáde nígbà náà gẹ́gẹ́ bí akíkanjú ọmọ, Ààrẹ Ọ̀nà Kakanfò bá ṣàtìlẹ́yìn rẹ̀. Tọ́básanjọ́ bá ní dandan ni kí tọmọ aládé ọ̀sẹ̀ tí Bọ́lá Tinúbú ọ̀dọ̀rọ̀ wa nù àti Yẹmí Ọ̀ṣínbàjò Abẹ̀kẹ́ Kangiri àtàrẹ́gbẹ́ṣọlá tó sojú kọ̀ọ̀kan bíi gbá ẹbọ tí gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá náà sì gbàbọ̀dè á ti jagun náà lájàyè. Bóyá ẹ̀ sí ẹ̀mọ̀ túmọ̀ Yorùbá nation, ẹ jẹ́ kí n ṣàlàyé ìwúlò rẹ̀ kó yé kó wá. Bóyá tí n bá forin kún wẹ́lẹ́wẹ́lẹ́, gbogbo ọmọ aládé ò lè mọ ibi tó rí ń gbé wa lọ. Alágídí ọkàn ó sì lè mú mi sùúrù. Ìtumọ̀ Yorùbá nation òun ni wípé àkọ́kọ́ orílẹ̀-èdè tó ṣe pé àwọn ẹ̀yà kan ṣoṣo la ó di orílẹ̀-èdè ọ̀hún mú. Ogun èdè àìyedè ò ní sí mọ́, débi pa ò ní lè tẹ́tí gbálàyé ọmọ làkejì ká tó bínú. Kì í ṣe pẹ́lẹ́yà mi ò ní wo orílẹ̀-èdè wa, ó ní bí wọ́n á ti ṣe ni. Ẹlẹ́yà míì tó bá fẹ́ wo orílẹ̀-èdè Yorùbá ó ní láti gbàwé ìrìnnà.
ọmọ ẹ̀yà míì tó bá fẹ́ gbé orílẹ̀-èdè Yorùbá nation irú wọn ní láti níwèé ìgbélú lọ́wọ́ ẹni abámú tí ò níwèé ìgbélú orílẹ̀-èdè Yorùbá nation yóò padà sórílẹ̀-èdè wọn tó ti wá ni torí pé lọ́wọ́ kan tá a bá gbòmìnira Yorùbá gbogbo àwọn ajínigbé tí ń bẹ nínú igbó ọmọ aládé káàkiri la kọ́ máa lé dànù níjù gbogbo ẹnu lóró tó bá wo orílẹ̀-èdè Yorùbá gbogbo ọbẹ̀ làwọn ọmọ ogun Yorùbá ó sì lọ bẹ̀rẹ̀ sí ní dúró sí bóníṣẹ́ bí ó ṣe wá kórinṣẹ́ wọlé yóò sojú àwọn ọmọ ogun aládé tí ń bẹ níloro bí Fúlàní ó ṣe wá wọlé tí ó kórinṣẹ́ ìjà wọ̀lú á sojú àwọn àmọ̀tẹ́kùn tá a bá ní orílẹ̀-èdè tiwa ìyẹn Yorùbá nation ìrẹ́jẹ ò ní sí mọ́ ìjà ìlú tó bá fẹ́ wáyé àwọn aṣáájú wa ó ti lọ bomi paná rẹ̀ oúnjẹ tó wọ́n gógó yóò sì dín tọrọ ojú fún tẹrú tọmọ gbogbo wa pátá là á sì bọ̀ lọ́wọ́ àwọn òṣèlú amúnisìn lórílẹ̀‐èdè ọmọ ń parí iléèwé kò ríṣẹ́ ìyẹn ò ní sí mọ́ o ogun ká jí ni gbé sowó kí Fúlàní ọ̀pá àwọn àgbẹ̀ sínú oko àgbẹ̀ kí wọ́n tún wá da màálù jẹ kó wọn ò ní sí mọ́ àwọn ọba aládé wo sì ní ṣẹrú ìjọba mọ́ gbogbo ayé ni a máa wárí fún wọn gẹ́gẹ́ bí olórí oko gbogbo jíjẹ mímu tí wọ́n bá fẹ́ kó wọ̀lú àtẹnubodè ni wọ́n ti ṣàyẹ̀wò rẹ̀ níbẹ̀ orílẹ̀-èdè tí ọ̀dà làwọn èèyàn wá fi ń sáròkè òkun ìgbà òmìnira Yorùbá bá dé gbogbo ọmọ aládé tí ń bẹ nílẹ̀ òkèrè ni ó sì ṣẹ́rí wálé gbogbo wọn pátá tí ń bẹ lórílẹ̀-èdè káàkiri ni wọ́n á wálé tí wọ́n wá gbélé bàbá wọn lárugẹ àṣà àti ṣe Yorùbá tẹ́ ti dojú ẹ̀ bolẹ̀ lọ́jọ́ pípẹ́ awádìí tí ń gbayì tí ń gbára wọ̀ Sunday Igboho ọmọ Adéyẹmọ Professor Banji Akíntóyè Professor Adéníran Mrs Abiola Onítìrí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation tí ń bẹ ní Libya pátápátá lábẹ́ general coordinator Mr Ajani Ajala ẹ̀yin ọmọ Yorùbá nation ní UK pẹ̀lú US náà ń kọ́ mo kí gbogbo ọmọ Yorùbá nation káàkiri nílé lóko ẹ má rọ́jú ẹ má ṣe káàrí ọkàn o pọ́pẹ́ bọ́yá ayọ̀ ń bọ̀ ìwúlò Yorùbá nation náà lórí ewì tẹ́ ti ń gbọ́ o ìwúlò Yorùbá nation ọ̀hún ọlọ́kànrin kéṣe ni nínú apá kejì orin ewì yìí ni wọ́n ti ṣàlàyé ẹ̀ ní kíkún ìbéèrè kan tí mo kàn ní fẹ́yìn èèyàn mi tọ́jọ́ máa ládé ni pé ṣé wọ́n Nàìjíríà lẹ fẹ́ ṣe ni àbí Yorùbá nation lọ́dún tí ń bọ̀ nọ́mbà mi rèé ẹ lè pè mí sórí aago 07032280944 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 07032280944 tẹ́ ẹ bá ti gbá mi láago Ìkòyí Akéwì lẹ́ ń bá sọ̀rọ̀ àbọ̀rẹ́ tó nílé tàlejò ká máa kíra wa pa ó fi re pàdé rọ́jú jẹ rọ́jú mu ò ní débẹ̀ nìkankan èmi lọ́lá lẹ́kan Oníkòyí àdìílẹ̀dógún kòǹkò bí owú ọmọ àtòrí bọ́ṣọ ẹ̀bìtì tí ń yàpọ̀ tá ìran Yorùbá àlùjànnú òkè tí ń yàpọ̀ aláìgbọ́ràn.